wá gbọ́ ohun tí ìràwọ̀ rẹ fẹ́ kí o ṣe lọ́jọ́ tòní kí o lè rí oore gbámú kí ọjọ́ tòní lè dára kí o lè sunwọ̀n fún ọ. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mojúbọ ọkùnrin, mojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Monday May 5 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, inú yín máa dùn láti inú wá. Òní dára púpọ̀ láti fi kọ́ ẹ̀kọ́ nípa nǹkan tuntun tẹ́ sí ń wá láti kọ́ látijọ́ mẹ́ta. Ẹ lo àkókò ọjọ́ tòní láti fi wá ìmọ̀ dáadáa. Léni ẹ má ṣe ṣaláì má mú sùúrù lò, látàrí pé tẹ́ bá mú sùúrù lò lórí nǹkan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní ó ṣeéṣe kó fẹ́ sú yín. Ẹ má ṣe ròyìnròyìn rárá. Tẹ́ bá fọkàn sí nǹkan tẹ́ fẹ́ mọ̀ léni, dandan ni kí ẹ mọ̀. Ẹ sì máa àṣìbù nǹkan tó pọ̀ léni. Ẹ fi ìgboyà ṣe ohunkóhun, kẹ́ tẹpá mọ́ṣẹ́ léni, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun léni pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní ó ṣeéṣe ká ìbàlẹ̀ ọkàn àbí poru ọkàn fẹ́ wáyé fún yín, tó sì jẹ́ pé ẹ ní láti kíyèsára dáadáa kó má jẹ́ pé bóyá nǹkan yìí máa fẹ́ yẹ kí ẹ miss àwọn nǹkan kan tó yẹ kẹ́ ẹ ṣe lọ́jọ́ tòní. Kò dára rárá kí ẹ wá ní kí ènìyàn kan bá yín handle iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ má gbéṣẹ́ fẹ́nikẹ́ni, iṣẹ́ yín kẹ́ rí dájú pé ẹ ṣe fúnra yín, torí tẹ́ bá fi fún yàn ó ṣeéṣe kí gbẹ̀yìn iṣẹ́ náà kó dàbí ìgbà pé ẹ má padà regret pé kí ló dé tẹ́ gbé fún yàn. Ẹ má wọṣọ dúdú birimu látòkè délẹ̀ rárá. Ẹ rẹra yín lẹ̀kẹ́ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì wá àkókò láti fi ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, ó ṣeéṣe kí ìṣù fẹ́ wáyé tàbí misunderstanding láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní kí ẹ rí dájú pé ẹ kíyèsára, torí ó ṣeéṣe kí ẹ fẹ́ dédé bínú tàbí kí ẹ má fẹ́ mú sùúrù lò lórí nǹkan gan, ṣùgbọ́n o kò sí bó tilẹ̀ kò rí. Ẹ rí dájú pé ẹ ṣakitiyan láti rí dájú pé gbogbo nǹkan tó bá dàbí áwọ̀ àbí fanfà kí gbogbo ẹ̀ parẹ́ pátápátá. Ẹ má retí pé bóyá lágbájá ló máa wá bẹ̀ mí kẹ́ tó ní pé bóyá kí gbogbo ẹ̀ yanjú. Ẹ free mind yín kí ẹ wà positive, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì fi ìfẹ́ àti àyà hàn sí àwọn ènìyàn pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22 lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ fẹ́ go through àwọn àdánwò kéékèèké kan. Ó lè jẹ́ lórí iṣẹ́ àbí láàyè ilé. Ó ṣeéṣe kí ẹ ní láti rí dájú pé ẹ mójútó nǹkan kan tó ṣe é pé nǹkan náà rè nílẹ̀ gbọ́dọ̀ mójútó ní kíákíá, tàbí kó ṣe é pé bóyá táìmù tẹ́ ti fẹ́ palẹ̀ mọ́ bí iṣẹ́ ní iṣẹ́ kan máa tún wá jẹyọ tó máa tún wá fẹ́ pọ̀. Tẹ́ fi máa sọ pé bóyá ẹ̀ ń léra yín léré pé kìkìní tètè yanjú. Èyí tó dára jù ní kí ẹ relax, kí ẹ wulẹ̀ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ ní jẹ̀lẹ́ńkẹ́. Tẹ́ bá ṣe eléyìí ẹ máa padà nímọ̀ lára pé nǹkan yẹn máa ṣe láṣẹ yanjú, kò sí bó tilẹ̀ kò rí. Ẹ máa ṣe láṣẹ yọrí pátápátá kí ilẹ̀ tó ṣú. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ẹ fi ìgboyà ṣe ohunkóhun léni, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ forest green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22 léni ó ṣeéṣe kára dédé fẹ́ máa kan yín bákan, tàbí kí ẹ fẹ́ máa bínú sí àwọn ènìyàn. Léni kẹ́ kíyèsára, ẹ má bẹnikẹ́ni fa fàǹfà rárá. Ẹ jìnnà sí pé bóyá ẹ fẹ́ máa sọ̀rọ̀ jáde láláì jẹ́ pé ẹ tiẹ̀ mọ bí ènìyàn ṣe fẹ́ fìlì lẹ́gbẹ̀ẹ́ yín rárá, tàbí ẹ tiẹ̀ mọ bí tọ́rọ̀ náà lè ta bá rárá.
kẹ́ kíyèsára tẹ́ bá ṣe èyí ó ṣeéṣe kó tó fẹ́ kí situation yẹn fẹ́ wọ́ọ̀sì sí tàbí kó fẹ́ káwọn èèyàn wò gbé lágbájá ìmì tiẹ̀ ní súnmọ́ ẹ̀mí ìbẹ́ ṣe mọ́ ẹnì kí ẹ rí dájú pé ẹ wáàyè láti wà lẹ́yìn nìkan tí irúfẹ́ nǹkan báyìí bá wáyé ẹ fókọ́ọ̀sì lórí bọ́kọ yín ṣe fẹ́ balẹ̀ pẹ̀sẹ̀ àti bí àlàáfíà ṣe fẹ́ gbalẹ̀ kí ẹ má wá sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ìtọ́sẹ́nikẹ́ni ẹ gbà láfíà láàyè ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní máa dára púpọ̀ fún yín láti báwọn èèyàn ṣe ẹ lè socialize lẹ́ni kẹ́ báwọn èèyàn ṣe dáadáa àwọn tó súnmọ́ yín kẹ́ bá wọn ṣe ó ṣeéṣe káwọn kan ti fẹ́ máa lara àbí kí wọ́n fẹ́ máa jowú láti jọ́ mẹ́ta láàrin ẹ̀yin àtàwọn tẹ́jọ́ ń bára yín ṣe tó ṣe é pé tí ẹ bá fàyè gbà ó ṣeéṣe kí nǹkan náà kó fẹ́ di nǹkan tó le lágbára ẹ rí dájú pé àwọn tó rọ̀gbà yín ká wọ́n feel good wọ́n wà ókè ẹ wá jìnnà sáwọn tó ṣe é pé bóyá wọ́n ní bad vibes tàbáwọn tó ṣe é pé wọ́n jowú tàbí tí wọ́n ń lara tí wọ́n ní nǹkan gidi tí wọ́n fẹ́ ọ̀fà kẹ́ jìnnà sí wọn lénìí torí tẹ́ bá jìnnà sí irúfẹ́ àwọn ènìyàn burúkú bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó fẹ́ fi ọ̀tá yín sínú ewu kẹ́ kíyèsára ẹ jẹ́ kára yín yá gágá ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ ẹ fìfí àtọ̀ ẹ̀yà hàn sí àwọn ènìyàn kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú kírìmù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 ara yín máa yá gágá lọ́jọ́ tòní lé ní àdàbí ìgbà pé kí ẹ báwọn ènìyàn ṣe lónìí gan àwọn èèyàn gan máa tún nífẹ̀ẹ́ sí láti bá yín ṣe látàrí pé èyí ni ti yín máa fani mọ́ra púpọ̀ kódà lọ́pọ̀ ìgbà tẹ́ bá ń bízí pẹ̀lú mobélè ṣe nǹkan yẹn máa ń jẹ́ kí inú yín dùn káyọ̀ yín kún látàrí pé yín náà ní sign of partnership ẹ má wulẹ̀ stress ara yín rẹpẹtẹ púpọ̀ ju bó ṣe yẹ lọ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní kẹ́ wá gbọ̀n nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún ẹ má sùn láì tọ́nà sùn kẹ́ má wọṣọ dúdú rárá ẹ má dà sọ́rọ̀ tí wọ́n pè é sábẹ́ tí ó kàn yín ẹ rẹra yín lẹ̀kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn àwọn nǹkan tó bá jọ má ṣìírí kọ̀ọ̀kan yín torí ti Ọlọ́run kẹ́ pa mọ́ white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ omi tútù Scorpio ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 lọ́jọ́ tòní àdàbí ìgbà pé kẹ́ introspect kí ẹ wòye sí ọ̀rọ̀ gbésí ayé yín tàbí kí ẹ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan láti fi ní clarity nípa àwọn nǹkan tó ń lọ́nù gbésí ayé yín lásìkò yìí tó bá ṣe yín bí ìgbà pé kí ẹ ṣàlàyé bó ṣe ń ṣe yín fún ènìyàn kan tó súnmọ́ yín láti lè ní ìfọ̀kànbalẹ̀ kò sí problem ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ lọ́jọ́ tòní láti rí dájú pé ẹ yọjú àwọn nǹkan tó dàbí ìgbà pé ẹ ti ń fẹ́ yanjú láàyè iṣẹ́ láti jọ́ mẹ́ta ẹ tẹpá mọ́ṣẹ́ kẹrẹra yín lẹ̀ kẹ́ ṣe nǹkan yín létòlétò kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí ẹ lè plan nǹkan tuntun kẹ́ sì bẹ̀rẹ̀ sí iṣẹ́ lé lórí láti ṣàṣeyọrí kò sí wàhálà wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 àwọn opportunity máa ṣílẹ̀ fún yín púpọ̀ lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ fẹ́ jáde lọ látàrí ọ̀rọ̀ màlẹ́bí tàbí kẹ́kọ̀ọ́ fẹ́ travel lọ́jọ́ tòní kódà ó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín kẹ́ travel lọ ìlú òyìnbó lásìkò yìí o ìrìn àjò èyíkéyìí tẹ́ bá wá rìn á bí ìdùnnú á bí ìrọ̀rùn àti ìdùnnú fún yín púpọ̀ ẹ gbájúmọ́ṣẹ́ kí ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kò sì wá dára rárá kí ẹ kán dídí bó ṣe yẹ lọ lórí okòwò lénìí white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èrò pé lérúkú Capricorn ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ó ṣeé ṣe kí ó dàbí ìgbà pé nǹkan ò rọgbọ púpọ̀ kó dàbí ìgbà pé ìbàlẹ̀ ọkàn fẹ́ pọ̀ fún yín ṣùgbọ́n owó bẹ́ẹ̀ ṣe ń fìlì kò lè ṣàkóbá kankan fún ọ̀rọ̀ iṣẹ́ yín o látàrí pé ẹ máa lè lo ọpọlọ pípé àti ẹ̀bùn pàtàkì tọ́lọ́run fún yín láti ṣàṣeyọrí lórí okòwò tí ẹ bá dáwọ́lé níbi iṣẹ́ lè ní ọpọlọ pípé tí ẹ ní àti ẹ̀bùn pàtàkì tọ́lọ́run fún yín tẹ̀ ń lò lọ́jọ́ tòní á jẹ́ káwọn èèyàn tó súnmọ́ yín bí àwọn tẹjọ́ ń ṣiṣẹ́ kí wọ́n gbóríyìn fún yín dáadáa léni kí ẹ wà motivated kẹ́ tẹpá mọ́ṣẹ́ ẹ wà positive kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun kẹ́ sì má sọ pé nǹkan sun yín àbò rẹ̀yìn rárá aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí Lord Grace jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19
lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí frustration fẹ́ pọ̀ fún yín kí ó fẹ́ dàbí ìgbà pé gbogbo ẹtì ẹ̀ tí wá sọ́ta yín léni ó ṣeé ṣe kí sùúrù yín àti ìfaradà yín kó fẹ́ dàbí ìgbà pé ó fẹ́ nira láti ní lọ́jọ́ tòní o kódà ó lè ní ìfẹ́kìtì lára àwọn tó rọ̀gbà yín ká léni kí ẹ rí dájú pé ẹ pinnu lórí bí ìgbésí ayé yín ṣe fẹ́ dára gbogbo àwọn nǹkan tó dàbí àwọn negativity àwọn nǹkan tí ó tọ́ tó rọ̀gbà yín ká kí ẹ rí dájú pé ẹ gbé sẹ́gbẹ́ kan pàápàá àwọn tó ṣe é pé ó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá léni kí ẹ mọ̀ dájú pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ léni ẹ̀kọ́ lásán ló jẹ́ tí gbogbo ẹ̀ sì máa padà yanjú láìpẹ́ láì jìnà ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ rẹra yín lẹ̀ ẹ gbájúmọ́ tó yẹ kẹ́ gbájúmọ́ kẹ́ wà determine grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kìí ru Pisces ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ó ṣe ṣe gẹ́ bára yín ní ipò kan tó dàbí ìgbà pó le koko díẹ̀ tó sì jẹ́ pé ẹ máa tiraka láti ní sùúrù láti rí dájú pé ó yanjú léni kí ẹ mọ́kàn balẹ̀ ẹ rí dájú pé ẹ mójútó gbogbo nǹkan yẹn ṣe fẹ́ yanjú ní ìrọ̀rùn ẹ má wulẹ̀ gbájúmọ́ àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú rẹ̀ ẹ fókọ̀sì lórí ọ̀nà àbáyọ gangan ní kókó kí ẹ sì mọ̀ dájú pé àwọn nǹkan tó dàbí ìgbà pé tough time yìí kì í ṣe nǹkan tó máa pé rárá pẹ̀lú ìfaradà tákìtìyàn lọ́jọ́ tòní ẹ máa borí rẹ̀ pátápátá léni kò dára kí ẹ rìnrìn òru ẹ free mind yín kẹ́ jẹ́ kára yín yá gágá ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ kò sì dára kí ẹ wọ aṣọ dúdú rárá lọ́jọ́ tòní pẹ̀lú white jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé ọlọ́run bo olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161 ìrìn gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.